Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo mọ̀ kí ẹ̀yin àgbàlagbà Ọlọ́run bẹ Lédùmarè kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀ o, ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè o, hallelujah o. Ẹ mọ̀ kú àṣálẹ́ ẹ lè mọ̀ pé bí alẹ́ lẹ́yìn ni mo ń ya fídíò lẹ́nu àná sóní a ò ráyè ní àwọn ojúmọmọ yẹn, so alẹ́ táyé bá sì tún yọ ẹ̀tọ́ mi láti fi àwọn àṣírí ránṣẹ́ sí ẹ̀yin ènìyàn mi. Mo kí yín púpọ̀, Lédùmarè bò ní fi wá sílẹ̀ o. Ogun wo ni mo fẹ́ yọ̀ǹda fún yín ní àṣálẹ́ yìí? Ogun àgbéró. Ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ni ò ní gbàgbọ́ wípé àwọn iṣẹ́ kan sì tún ń bẹ ní ilẹ̀ Yorùbá wa, nítorí pé ẹlòmíì ti gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi ló ti lọ. Kò rí bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ lórí, nítorí wípé wọ́n ní ẹni tí ẹni kálukú bá jogún bá òun náà ni yóò mọ sọ fún ọmọ aráyé. Kò kí yẹn púpọ̀ o. Àgbérò yìí kí ló wà, ìdí wo ni mo fẹ́ fi ṣáyé kalẹ̀? Torí kò iṣẹ́ kan tí yẹ kí n fi kalẹ̀. Kí ni ìdí náà? Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ló ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé tá a wà yìí, tó jẹ́ pé bóyá ẹnìkan fẹ́ sáyàn ládàá àbí ó fẹ́ gbé ọwọ́. Olú àṣẹ lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ nìkan bá gbé ọwọ́ kó fọwọ́ ó náyàn báyìí àbó gbé ọwọ́ kan gbéyàn báyìí, pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè tó bá gbọ́ báyìí kò ní lè gbé wálẹ̀. Ìfúnpá ni, ìfúnpá àgbétì ni tó dájú. Báwo ni ìyá yóò ṣe bá mi ṣe? Ẹ bá mi wá yangi èṣù. Ẹ bá mi wá yangi èṣù tó yẹ pé wọ́n bọ̀ dáadáa. Ẹ bá mi gidi lára yangi rẹ. So ẹ bá mi wá òwú aláǹtakùn, òwú aláǹtakùn tó pọ̀ díẹ̀ níwọ̀nba. Ó di mélòó? Ó di méjì. Bẹ́ẹ̀ ni ẹ bá mi wá alágẹmọ tá a mọ̀ sí ọ̀gà. Ẹ bá mi wá alágẹmọ tá a mọ̀ sí ọ̀gà. Ẹ sì bá mi wá labalábá funfun mẹ́sàn-án, labalábá funfun mẹ́sàn-án. Ẹ bá mi wá pẹ̀lú odidi atare kan. Ẹ jẹ́ ká mú àwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ ká jó. Tá a bá wá jó tán, tá a bá fẹ́ jó ìhòòhò ọmọlúwàbí àgbọ̀rọ̀ wọ nǹkan táwọn fi jó iṣẹ́ yìí. Tá a bá ti jó, ẹ jẹ́ ká dì ní òwú dúdú àtòwó funfun sí ọ̀nà mẹ́ta mẹ́ta. Ẹ jẹ́ ká rán ní ìfúnpá. Ẹ jẹ́ ká rán ní ìfúnpá. Tá a ti rán ní ìfúnpá, ẹ jẹ́ ká mú kinní yìí, ẹ jẹ́ ká pa àkùkọ adìẹ kan, ẹ jẹ́ ká pa sí. Tá a bá ti pa sí, ó ti di lílò. Tá a bá ti fẹ́ lo iṣẹ́ ìbí afẹ́ kìbọ̀wọ́ jáde, afẹ́ jáde, ẹ jẹ́ ká kìbọ̀wọ́. Ẹ jẹ́ ká wá gbogbo báyìí wípé a kì í sá adaró ní ọgbẹ́, a kì í ta èso ọ̀dàrà ní ògùn, a kì í síwọ́lu labalábá àgbétì, bẹ́ẹ̀ ni alágẹmọ ń gbọ́wọ́ tiẹ̀. Ó wà láǹtakùn bá já, igba ọkùnrin kì í péjú so kan rí so. So gbólóhùn tá ò pẹ́ sí tí a bá ti ń lọ́nu, tá a ti fẹ́ kìbọ̀ apánu pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Ẹni bá síwọ́ pò fi nǹkan sí wá báyìí kò ní lè rí ọwọ́ náà gbé. Àṣírí tó dájú ni. Ẹ subscribe sórí YouTube channel yìí o, bẹ́ẹ̀ sì ni ẹ share sáwọn ènìyàn. Ọmọ náà Dr. Ogun Agbero, ó dàárọ̀ la o, ire o.